akéde mo rí fídíò àfáì tó ń sọ̀rọ̀ lórí kíkíta lọ kí olóyè Sunday Igboho bọ́kí tó sọ̀rọ̀ kí ló sọ. kí ló dé tẹ́ ẹ fẹ́ sọ olóyè Sunday Igboho di ọ̀tá gbogbo ayé náà ẹ̀yin èèyàn yìí ẹ sọ̀rọ̀ ayé o kí n tó sọ nǹkan kan ẹ wo fídíò yìí náà. a rí àwọn ẹrú tí wọ́n ń wá kábíyèsí rẹ̀ ara àwọn àgùntàn náà tí wọ́n ń wá kí ọmọ ti wá kábíyèsí. àwa wá gbéra pé àwa Ọ̀ṣẹ́bọ́lá ní ọmọ wa la ní Sunday. ṣé ẹ rí báyẹn o pẹ̀lẹ́ ọlákọ ọlábò mankana yuminu billahi wal yawmil akhir falyakul khairan aw liyasmut Ànábì jẹ́ kó yá pé ẹni ó bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó dẹ̀ nígbàgbọ́ nínú ọjọ́ kan yìí falyakul khairan aw liyasmut kó yá mọ́ kíru ẹni bẹ́ẹ̀ kó máa sọ̀rọ̀ rẹ̀ jáde lẹ́nu tó bá wá mà pọ̀rọ̀ rí òní jáde lẹ́nu kó dẹ̀ gbẹnu ẹ̀ dákẹ́. ṣé ẹ rí pé àwọn eléyìí wọn àpèpè àlàáfíà sílẹ̀ Yorùbá kí ni wọ́n bá lọ kí ni wọ́n ń sọ. olóyè Sunday Igboho a bá wọn dúpẹ́ Ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀ là wọ́n ó ṣẹ̀ṣẹ̀ yọ wọ́n nínú àwọn ìlàkọjá wọn táwa gangan tún lọ sí múra tá a tún ṣàdúrà lórí pé k'Ọlọ́run ọba bá wa là wọ́n bẹ̀. Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ ó gbàdúrà gbogbo àwọn èèyàn lórí olóyè Sunday Igboho tán. àwọn kan àwa mùsùlùmí ti lọ o Yasa Daru ti lọ síbẹ̀ o kẹ́mi ó tó lọ èmi àti aláàjì wa kọ́ máa rùn fárúlì wúlà máa ìka àfọ̀tà ìkirè ká tó jọ lọ pẹ̀lú àwọn ikọ̀ wa Yasa Daru ti lọ pẹ̀lú àwọn àfáà míì àwọn kírísítẹ́nì ti lọ pẹ̀lú àwọn ìjọ wọn míì ẹnìkan kan ò fọ̀rọ̀ bá bẹ̀yẹn jẹ́ o ẹnìkan kan ò fọ̀rọ̀ bá bẹ̀yẹn jẹ́ o. ó ní pé gbogbo ẹni tó bá fẹ́ máa lọ sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho tó bá mọ̀ pé n ti ń bẹ lẹ́mìíhun òní bó onílẹ̀ Yorùbá ó ṣe dàrú kó yá má lọ síbẹ̀ yẹn o má lọ síbẹ̀ mọ́ olóyè Sunday Igboho gbogbo àwọn tẹ́ẹ̀rí tán wá yìí nígbà tí nǹkan le tán tí DSS ń wá everybody kiri ta ló tó bẹ́ẹ̀ nínú àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ tí wọ́n jókòó yìí mo rí àwọn àgbàlagbà náà níbẹ̀ láwọn bàbá 70 àwọn bàbá 80 táwọn náà gbẹnu kalẹ̀ tí ọmọkùnrin yẹn dẹ̀ ń sọ ọ̀rọ̀ àsádà ọ̀rọ̀ sí mùsùlùmí àti kírísítẹ́nì ǹjẹ́ tó bá jẹ́ pé ìgbà tí mùsùlùmí lọ wọ́n sọ àsádà ọ̀rọ̀ ìgbà tí kírísítẹ́nì lọ wọ́n sọ àsádà ọ̀rọ̀ ǹjẹ́ gbogbo ẹni tí ń lọ ọbẹ̀ yẹn ṣé wọ́n lè máa rí bẹ́ẹ̀ wọ̀ wọ́n lè rọ́dọ̀ olóyè dé sí máa torí pé ìjà ó ti máa ṣẹlẹ̀ ńbẹ̀ mùsùlùmí lọ láìsí wàhálà wọ́n sọ̀rọ̀ tútù kìrìsìtẹ́nì lọ bíbélì ní I know my people and my people knows me mo mọ àwọn èèyàn mi mọ̀ mí olóyè ti Sunday Igboho Ọlọ́run fún ọ ní wisdom gan wọ́n mọ àwọn èèyàn wọn o wọ́n mọ àwọn èèyàn wọn torí pé olóyè Sunday Igboho Ọlọ́run dìídì gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá láti lè ṣàǹfààní fún mùsùlùmí láti lè ṣàǹfààní fún kìrìsìtẹ́nì àti láti lè ṣàǹfààní fún àwọn ẹlẹ́sìn míì. tí ẹ̀yin kan bá wá ń pe àpèjẹ olóyè mára yín nígbà tí ṣòro dé where were you níbo lẹ wà. ìjẹ́gbọ́n nǹkan tá a fa ìsọ ibẹ̀lẹ̀ má ti mọ̀ wípé àti kékeré àfa o àti ńlá àfa o the word ìṣẹ̀ṣe yẹn kò lè yé wọn títọ́ máa fi kú. ọjọ́kọ́jọ́ tó bá kẹ̀ ti yé mùsùlùmí ọjọ́ ẹni ọ̀hún dẹ̀ ṣe mùsùlùmí mọ́ torí àṣẹ̀ṣẹ̀ ń sọ wípé ìṣẹ̀ṣe òun ṣẹ̀sìn identity wa gangan ni ìṣẹ̀ṣe nǹkan tó lè mú wa identify ará India yàtọ̀ sí ará China òun ni nǹkan tó dá wọn yàtọ̀ nǹkan tó pè ní ìṣẹ̀ṣe nìyẹn àṣà àti ìṣe tí àwọn méjèèjì portrait ló máa fi sọ pé ok ará India lélẹ̀ ará China lélẹ̀ ó ṣeéṣe láti pàṣẹ èdè tó ń sọ àbí ìmúra wọn àbí nǹkan tá mọ̀ wọ́n mọ́ la máa fi mọ̀ pé ará India lélẹ̀ ará China lélẹ̀ nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe nìyẹn mi ìwà ọmọ orí ìṣòro yẹ pé tá a bá sọ pé ìṣẹ̀ṣe lójú àwọn àfáì is only babaláwo ẹ máa wo thinking tá a bá ti lè sọ pé ìṣẹ̀ṣe babaláwo nìkan ni ẹ máa wo bí wọ́n ṣe ń reason for your information àwọn tá a lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho ṣé wàá rí àwọn bàbá méjì tẹ́ rí inú fọ́nrán yẹn wọ́n ní ṣe pẹ̀lú ìlú Ìbàdàn torí àràbà ìlú Ìbàdàn ló ràn àwọn bàbá yìí wá so ṣé a máa sọ wípé ó lè fún àràbà Ìbàdàn láti sọ pé olóyè Sunday Igboho ọmọ àwọn ni ibẹ̀ má ti mọ̀ wípé a lè mẹ́sàn Olúbàdàn ká má mẹ́sàn àràbà Ìbàdàn torí wọ́n jọ máa ń ṣiṣẹ́ hand in hand ni àràbà Ìbàdàn dẹ̀ wá rán àwọn méjì wá
ọ̀dẹ̀ èpò lóye Sunday Igboho ní ọmọ wọn ṣé wàá sọ pé wọn ò lè pè wọn lọ́mọ wọn mọ́ ni nígbà tá a débẹ̀ a pè yín ní ẹrú kò yẹ kó bí yín inú àfà torí nǹkan tẹ́yìn fúnra yín portrait ń ta nìyẹn ẹrú àlá nìyín àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì wọ́n pè wọ́n lágùtàn ẹni tó ń darí àgùtàn olùṣọ́ àgùtàn àwọn náà admit bẹ́ẹ̀ mi ò wá mọ́rí sáà fi wá pè wọ́n lágùtàn tó fi wá bí wọn nú torí ẹni tó ń darí wọn olùṣọ́ àgùtàn the Lord is my shepherd olùṣọ́ àgùtàn ni kò yẹ kó bí wọn nú àánú dẹ̀ sọ wípé nǹkan tẹ́ mọ ilẹ̀ wa mọ́ nǹkan tẹ́ mọ ilẹ̀ Yorùbá mọ́ òun lẹ́bọ ẹlẹ́bọ ni wá náà torí kò sí ìlú tó ń ṣẹbọ tiẹ̀ ẹbọ kò lè yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ náà ṣe bá wọn ṣe ẹbọ Saudi rí bẹ́ẹ̀ ṣe múra ni ẹ múra ẹwé láwà ní bára Afghanistan ṣé ọmọ Afghanistan nìyí ni ẹ dẹ̀ sọ wípé ẹ̀sìn yìí wọ́n fi wá colonize wá ń bí ìmúra tẹ̀yìn múnú fídíò yìí ìmúra agboolé yín nìyẹn ṣé wàá rí ti bá ń sọ mi ò ń ṣẹgbẹ́ yín àfà àìmọye ọ̀rọ̀ òbí ìtẹ́tù sọnù fídíò yìí tí mi ò ní sọ̀rọ̀ sí mo pardon yín lórí nǹkan méjì nǹkan àkọ́kọ́ torí olóyè Sunday Igboho mo fi pardon yín ṣé wàá rí nǹkan kejì òun ni wípé ìgbà míì ẹ máa ṣe fídíò ó máa lọ right ìgbà míì ẹ máa ṣe fídíò ó máa lọ left mo dẹ̀ wá mọ̀ wípé ìrísí tẹ́ fi jáde tẹ́ fi ṣe fídíò ìkún ṣe fọ́ọ̀tì yín torí mi ò expect pé kí mùsùlùmí especially kí àfà kó understand oníṣẹ̀ṣe torí ọ̀rọ̀ yẹn ó ju nǹkan tẹ́ lè gbé sí bíbá yìí lọ torí náà lẹ́ṣẹ̀ lè jáde tẹ́lẹ̀ fi wá sọ̀rọ̀ yìí torí ó kọjá òye yín tó bá sọ wípé ìṣẹ̀ṣe ọ̀rọ̀ Yorùbá ò lè tẹ́ bá ti lè tó palẹ̀ ẹ máa mọ̀ nǹkan tọ́rọ̀ ẹ̀ mìíràn àṣà àti ìṣe àwọn tó ń ṣe àṣà àti ìṣe ìlú kan òun ni oníṣẹ̀ṣe ibẹ̀ òun ló lè yé yín mi ò mọ rí ìsọ̀rọ̀ ẹ̀pẹ́ tá bá ti lè sọ pé àṣà àti ìṣe tá bá ti lè sọ pé ìṣẹ̀ṣe the only thing tó máa wá sórí ọ̀rọ̀ àfáì òun ni babaláwo mi ò mọ reason mo dẹ̀ pardon yín mi ò pardon yín lọ́tẹ̀ yìí tẹ́ bá lọ ṣe fídíò ẹ̀yin kan ẹ lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho mo pardon yín torí olóyè Sunday Igboho torí bẹ́ẹ̀ náà ṣe máa ṣe fídíò tẹ́lẹ̀ máa rí pé ẹ máa sọ̀rọ̀ right ẹ máa sọ̀rọ̀ left nígbà mi ṣùgbọ́n eléyìí mo pardon yín àlá wa ẹ̀pù yín wà fà àlá a ẹ̀pù yín ànábì àti wa ẹ̀pù yín ẹ̀ ṣe fídíò lórí fídíò yìí mi ò sọ pé ẹ̀ nímọ̀ o di ó lé ìmọ̀ tẹ́ni kò dúnú àlùkùrán lọ tí àlùkùrán yẹn gọ̀sẹ̀ tó sọ nípa ìtàn agboolé yín ṣe understand. níbo lẹ wà ṣé ẹ lè wọ bẹ yẹn lọ nígbà tí nǹkan lé èmi lọ síbẹ̀ yẹn tẹ́sù bíi àáfà àlùfàtáyì mo lọ mú báyìí tẹ́sù bíi wọn mú báyìí nígbà tí nǹkan lé tílẹ̀ ń pọ̀ yìí tókè fẹ́ dilẹ̀ tílẹ̀ fẹ́ dókè àwọn ògbé kíni tó fẹ́ ṣẹlẹ̀ àwa yìí lọ táàdẹ̀ kan tí ó dà torí pé a mọ̀ pé ìfẹ́ ilẹ̀ Yorùbá lọ́lọ́yè Sunday Igboho ṣe kì í ṣe torí ẹ̀sìn kankan ẹ má pe olóyè Sunday Igboho mọ́ ẹ̀sìn yín ẹ má fi olóyè kọlu àwọn èèyàn míì ẹ̀yin lẹ́fẹ́ ẹ má fi olóyè gba ojú bi lọ́dún ẹlẹ́sìn míì ẹ ṣọ́ra yín ẹ̀yin aláṣìṣe yìí ẹ ṣọ́ra yín gan olóyè Sunday Igboho ṣe yẹn dandan ẹ ṣọ́ra yín gan tẹ́ ẹ bá ń ṣe àṣìṣe yín ẹ kó àṣìṣe yín síwájú torí àṣìṣe náà kò sí lè tẹ́lẹ̀ ṣe tó da àfi kẹ́ ẹ máa ṣiṣẹ́. àkọ́kọ́ náà ọmọ bolo lóye Sunday Igboho ọmọ Yorùbá ẹ̀ṣẹ̀ wo lọ́ṣẹ̀ tó fi di pé wọn ò lè wọ Nàìjíríà nígbà ayé Buhari torí pé wọ́n dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá lọ́wọ́ Fúlàní ta ló dẹ̀ bá wa bá ìjọba sọ̀rọ̀ pé kó pardon wọn ọba ilẹ̀ Yorùbá as ààrẹ tó tún wá pardon wọn ọmọ boni ọmọ Yorùbá àwọn wo ló wá lọ kí olóyè Sunday Igboho táwọn àfáà ìwà fi ń sọ̀rọ̀ online àwọn tá rẹ̀pù ilẹ̀ Yorùbá tó jẹ́jẹ́ wípé a fẹ́ jẹ́ kí ẹ̀sìn àjòjì kẹ̀yìn ọmọ ìyá méjì síra wọn la lọ fíṣítì wọn tẹ́ bá notice ọ̀rọ̀ tí mò ń sọ látàárọ̀ ó ní ṣe pẹ̀lú ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá ọba Yorùbá ìbẹ̀lẹ̀ máa ti wá rí àwọn àfáà tó jẹ́ wípé wọn ò ṣe fídíò kan rí àbí wọn ò sọ̀rọ̀ kan rí láti praise ilẹ̀ Yorùbá yìí ojoojúmọ́ ayé wọ́n fi ń tàbùkù bá ilẹ̀ Yorùbá yìí ni wọ́n wá pọknóòsì wọ́n wá ń ganu sí ẹ̀rí problem tán ní àtọ́jọ́ tí Akéde ti ń ṣe fídíò mi ò gbé mọ́tò lẹ̀ kí n sọ wípé ọdún Ọ̀ṣun Òṣogbo ó ti dé o ẹ wá máa wọ̀ kí n máa gbowó lọ́wọ́ àwọn èèyàn ibẹ̀ lẹ́ máa ti wá rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn ń kó ọmọ wa lọ láti ilẹ̀ yìí lọ sílẹ̀ àràbù nítorí Mẹ́kà nítorí business tó ń ṣe ojoojúmọ́ lọ́ fi ń fi gbẹta ájì ti dé o ẹ wá wá àwọn èèyàn wá expect pé kíru èèyàn bẹ́ẹ̀ yẹn kẹgbọ́ òótọ́ lẹ́nu ẹ̀ ṣẹ́yìn ò mọ̀ pé ọ̀nà fún lọ́nà ọ̀run ni ṣẹ́yìn ò mọ̀ wípé èèyàn tó ń dáàbò bo business ẹ̀ ọ̀nà dàtẹ́fẹ́ fi gbọ́ òótọ́ ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn lè sọ fún yín pé Islam ń ṣọ̀nà nígbà tó mọ iye millions tó ń rí every year
lórí pé ó bá wọn ṣe transportation ló bá wọn kọ ọmọ ìyá wọn lọ sórí òkè àràbù tó bá tẹ̀ jẹ́ wípé irú èèyàn báyìí ó ń sọ nípa ilẹ̀ bàbá tiẹ̀ ni bó tẹ̀ kò ń ṣe dandan kó wá láti ilẹ̀ Yorùbá but èmi mọ̀ wípé ó máa ní bàbá tó bí ó máa ní bàbá tó bí àwọn ẹ̀ náà kò sọ nípa bàbá wọn àwa tá à ń dáàbò bò tá à ń gáìdì ilẹ̀ Yorùbá ló fẹ́ máa ṣẹnu ṣùtì sí tó wá fẹ́ máa pọ̀ close sí gbogbo àwọn tí mo mention látàárọ̀ ilẹ̀ Yorùbá mi ò mọ̀ bóyá kọ ara Arabu mi ò mọ̀ ilẹ̀ Yorùbá ò lẹ́sìn ẹ̀yin lẹ́kàn ń rí babaláwo àṣẹ̀sìn tó bá fi Júdà tèmi tó bá mú Buddhism wá àbí Hindu máa ṣe àwọn yẹn kí tó ṣe Christianity ṣùgbọ́n Islam yẹn mi ò lè báyọ̀ ṣe torí o ò lè gba ideology yẹn kó rí ẹ pé mọ́ o ò lè gba ideology Islam kó rí ẹ pé upside down máa rí gbogbo ìkọlé ayé upside down ni àwọn ọmọ kọ́ lọ kí ọmọ kọ́ ìwọ tó jẹ́ pé o ò fi ọjọ́ ayé ẹ o ò fi sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí rí òun pọknọ́ọ̀sì lára ganu sí wèrè tẹ́ ń ganu sí kiri náà nìyẹn ẹ̀yin tí a kéde ẹ wo ọ̀pọ̀rọ̀ kágbọ̀n na breeze dey blow them away ẹ̀yin tí a kéde ire o. àti wípé reason tí mo sọ pé màá mú Buddhism àbí Hinduism síwájú Christianity ṣé ni mo tiẹ̀ lè mú Islam rárá ni wípé lọ́pọ̀ ìgbà láti bá àwọn Chinese ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ ń practice way of life wọn tó sọ wípé káwa bá wọn wá ṣe lọ́pọ̀ ìgbà láti bá àwọn India náà ṣiṣẹ́ tó sọ wípé ká fi nǹkan táwọn tọ́mọ̀ wá mọ́ káwa máa follow wọn àpẹẹrẹ lẹ́yìn lókè even ọ̀gbẹ́ni yìí ní táìmù yẹn òun ló sọ pé Yorùbá níyìn you are from here ẹ lè mú ayé lóṣùṣù wọn wọ̀ náà wọn kọ èèyàn ọmọ ọ̀yà sí méjì síra wọn náà bí Islam yìí àti Christianity ń ṣe máa ń ṣe tó bá jẹ́ pé Islam tẹ gbà ní ẹ ní lọ rí kíkí táwọn ọmọ kan lọ kí ọmọ kan kí wọ́n máa sọ̀rọ̀ lé lórí lára àpẹẹrẹ pé nǹkan tí Islam máa ṣe nìyẹn kò ní jẹ́ kẹ́ rí nǹkan yẹn bó e lọ ẹ máa rí ní upside down ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ní gbé kámẹ́rà kẹ́ set kámẹ́rà ẹ mọ̀ kí mo sọ pé mi ò ní sọ̀rọ̀ bọ̀ kí ni nǹkan prompt mi pé kí n sọ̀rọ̀ bọ́lá bá yín ṣe aláàbá yín ṣe ẹ ṣe fídíò lórí fídíò ẹ̀yin tí a kéde ire o.